من حياتك أنفع. èyí ṣe fílẹ̀ tẹ́ ìgbà mu tó fi gbà tó fi gbà mí lẹ́yìn. ولا أنت ذو جاه يعاش بجاهه ولا أنت يوم البعث للناس تشفع. àwọn sọmọdé wọ́n ní ẹni tá a lè pè ní òkú là ń kà yìí. ìlà كنت لا ترجى لدفع ملمة. ọwọ́ ń bẹ wọn ò lè lò ó láti fi dá àbùkù padà. láti fi dáàbò kú padà. wọ́n tó jẹ́ pé ìjọ níbi lónìí ẹni náà náà àbùkù tó fẹ́ kẹ ìsìlámù ńlẹ̀ yẹn fẹ́ dá padà. afẹ́ dá padà. ọba àlú tó yẹ kó gbógun tì á gbógun tì á. ogun tí a pé kì í ṣe mùsùlùmí. kì í ṣe mùsùlùmí. àwọn ọlọ́dà bẹ́ẹ̀ bá ní yorùbá ni kò jẹ́ ọmọ ìlú mi kankan tí ẹ ṣe mùsùlùmí bẹ̀rẹ̀ pé yóò tiẹ̀ wá já àfa tó jẹ́ mùsùlùmí náà ni kí wọ́n jẹ́ wọ́n ẹ̀ ṣàbòsí ni ẹ̀ ṣàbòsí tẹ́bá ní kálọ̀ ọmọ ìmọ̀ ọmọ ìlú mi kì í sọ ọmọ ìlú yín kò lè tó yẹn bí. kò bá ẹgbẹ́ lù ẹ̀ ṣàlábòsí. ولم يكن للمعروف عندك موضع. ọwọ́ náà lówó lọ́wọ́ ọlọ́lọ́wọ́ lọ́wọ́. wọ́n lò ń lówó lọ́wọ́. lọ́wọ́ ń tòun. للمعروف عندك موضع. anta Musa ẹ̀gbọ́n ni ayé òwá mọ ọmọ dáadáa. ọmọ dáadáa. wọ́n yóò láti lẹ́jọ́ táyé bá fẹ́ tòrò. àfijọ́ náà wọ́n fẹ́ pa ẹ̀lẹ́kùn lọ́mọ gbowó kalẹ̀ millions billions wọ́n lè gbé kalẹ̀ kí wọ́n fi rún odidi ìlú ọ̀yẹ́sẹ̀ lórí rẹ̀ kẹ́ torí ọlọ́wọ́ jèrè ẹ̀ ẹ̀sìn rẹ̀ náà jèrè ẹ̀. ولا أنت ذو جاه ọtún wa lọ ní ọ̀ndàlò يعاش بجاهه. ayé ò bọ́ lo yìí rẹ̀ wọ́n tó já pé iná ní ẹ̀yìn sàmúrí àdínní wọn afẹ́ kí ilẹ̀ yìí gan lo yìí yín kápẹ́ ní ìsìlámù sílùú yìí pẹ̀lú karama yín lónìí. pẹ̀lú karama yín lónìí. bàbá wa ní òkè mo fẹ́ kí wọ́n kọ́ sí kí o gbọ́ olúmi máa wo mọ́ṣáláṣí jimá náà kan èyí náà ní bókè níbí. ولا أنت يوم البعث للناس تشفع. فعيشك في الدنيا. ó ní òtọ́ báyìí lè rí bẹ́ẹ̀ àìsùkà fi dúnìyà. وموتك واحد. bó ṣe ń mí lórílẹ̀ ayé yìí àtẹni tó ti kú bákan náà ní òkú ni ọ́ owó rẹ̀ sàlùbáríkà kálukú ló dání kọ́ akọ́lé àkọ́gbé akọ́ àkọ́tà àmọ́ ti kọ́lé ọlọ́run àwa ní ara ń rọ á ẹ̀rí pa àmú orí sọ́lọ́run lọ́ọ̀tì ilé ara tá a fi parí ẹ̀ àwa lọ́ọ̀tì ilé ọlọ́run tó ju wa lọ. bẹ́ẹ̀ ni ò bá kọ́lé ọlọ́run yọrí ntọ́nà ń kọ́ fún ọ sí kò gbà. àbí àríkà kọ́tọ̀ lọ́wọ́ náà lè kọ́ èyí tó lọ́wọ́ kọ́ fún ọ sí kọ́lọ́ náà gbà sáà ní kú síta gbangba. ẹ̀mí kò fi atẹ́gùn àgànṣe ọkọ̀ wọlé ọ lórí. àlùmọ́ọ̀lù máa ní àbí ọlọ́run ní owó mi ni àbí ó ní wa antum ibadi ẹrú mi sì lẹ jẹ́ gbogbo yín wọ́n ní jannatu jannati èmi sì mú làlẹ́ jannati mo fẹ́ kẹ́ wọ̀ ìṣàrù jannati ya ibadi ìṣàrù jannati bí mali. أكرمكم الله. àmín. ẹ̀yin ẹrú mi ẹ̀rọ àlẹ́ jannati ẹ fẹ́ wọ̀ pẹ̀lú owó mi tí mo kó pamọ́ sí i lọ́wọ́ ọlọ́ni wọn mi máa razaqnahum yunfiqun ṣèbí nínú tá a fún ọ la fẹ́ kí wọ́n ná wọn ò rí bomi ìtayọ wájú èmi ọlọ́run. Allahu akbar. وعود خلاوي من حياتك أنفع. ta ni ó sì ìdè níbi ẹ̀rọ mọ́kọ́. هذه بيوت الله تجمع شملنا لنقيم فيها واجب الصلوات. mẹ́bùrù jí náà ní ẹ̀yìn. لنقيم فيها mẹ́bùrù jí واجب àlí kó mọ̀ bọ́ ń ta ní ẹ̀yìn. búlọ́ọ̀kù tá a fẹ́ lò lórí ilẹ̀ lásán ó lé ní 10,000 pieces. tá a lò ní búlọ́ọ̀kù tá a fẹ́ lò bí sìmẹ́ǹtì lọ jàrá gbogbo alamọ táyé ń sọ ṣùgbọ́n Ọlọ́run dún lára yín Ọlọ́run dún lára yín mo tẹ́gbẹ́ yín fà tí òrí lẹ̀ yín tẹ̀ mọ́lẹ̀
ọlọ́run dún lára yín Ọlọ́run dún lára yín. ẹ sì gbọ́dọ̀ demonstrate pé ọlọ́run ọ̀ ń dún lára mi Kẹ́bi hàn Ọlọ́run. ọ̀ ń dún lára Ọ̀ ń mi dún lára mi. bàbá bẹ́ẹ̀ ti wà yín tẹ sẹ́ẹ̀tì pa ẹ̀ kẹ́ fún yẹn ní 1000 kẹ́ ní kó bù yín ní 500 naira kó wá ní òsì sí òní ṣòfò Yusuf. sẹ́ẹ̀ ní bínú sí Ẹ bínú. pé ahun ni ọ́ Ahun. ẹ gbọ́dọ̀ jó iye ahun lónìí ẹ sì ní jó iye ahun lónìí. Àmín. tọ́ba ní ká pápọ̀ owó ta nídìí bíi 120 million ni. 120 million ní. هذه بيوت الله تجمع شملنا. ọlọ́sì ti dún lára yín Ọlọ́run ti dún lára yín. ẹni bẹ́ẹ̀ ṣe délítà ni Bẹ́ẹ̀ni ẹ̀ ń kọ́ mọ̀nà. لنقيم كأنك قد خلقت كما تشاء. خلقت مبرأ من كل عيب. lọ́dún tó lọ ní ètò ẹ̀kọ́ lọ mọ́kà àtọ́dún ti ṣe tán. كأنك قد خلقت كما تشاء. 5 million o mọ́kà yẹn mẹ́wàá 50 million kọ́ bẹ́ẹ̀ni. o dà sọ mẹ́wàá di márùn náà 25 million 25 million. kò fìyẹ́kù kún ọ lọ mọ́kà Bẹ́ẹ̀ni. bàbá lọ mọ́kà yẹn lọ́lọ́ làádé bá. Ọlọ́run ládé bá. Asa délé kátó jọ́sìn. àṣà jọ́sìn Àjọsìn bàbá. ntàrí náà wà practice ẹ̀ nílé. Mashallah. nínú 120 million 120 million. mílíọ̀nù mélòó lẹ́ẹ̀ gbé Mílíọ̀nù mélòó? mẹ́bùrù jí ọlọ́run ti dán ọ lóhùn. Bẹ́ẹ̀ni. ẹ súnmọ́ mi ẹ súnmọ́ mi Sọ̀rọ̀ ẹ súnmọ́ mi mo fẹ́ kẹ́ gba nǹkan lára mi sẹ́ni ìyá àti bàbá. Kẹ́ni àti bàbá. ó parí lónìí ẹnìrún ní. bàbá yẹn sẹ̀ lọ ni wọ́n lè gangan fúnra ara wọn Ara àwọn. báà ti dúró yìí pé kábíyèsí ná àwọn fẹsẹ̀ tẹ́rù ilẹ̀ yìí 1 million naira. ẹ gbìyànjú ló kọ bàbá àti màmá búlọ́ọ̀kù mélòó Búlọ́ọ̀kù mélòó? tí mo ò sí mọ́ wọ́n ní ló kọ bàbá àti màmá 500 blocks. ṣe rí báyìí ẹ sì níyàwó àtọmọ àbí Ìyàwó àtọmọ. ló kọ ìyàwó àtọmọ yányán tẹ̀lé kí wọ́n ṣòfò sìmẹ́ǹtì àpò mélòó Sìmẹ́ntì àpò mélòó? mẹ́wàá lẹ́ẹ̀kan náà. هذه بيوت الله تجمع شملنا. ẹgbà tí ló nínú لنقيم فيها ẹgbà tí ló واجب الصلوات. Ìgboro jí owó àdúrà báyìí mọ́ máa gbà. gbé báàgì rẹ̀ wá ìwọ́n tó gbé lọ. فيها العبادة Owó àdúrà. والدعاء. èèyàn ni ṣèjàyà yẹn مستقر الخير والجنات. ta ló lọ mú ìwà mọ́dà ọbẹ̀ ìdúró sọ̀rọ̀ tó dẹ̀ náà. هي مستقر الخير. 1 million blọọkù 500 sìmẹ́ǹtì àpò mẹ́wàá. الله أكبر. ẹgbà ó ti fún wa lówó tó pọ̀ lẹ́ẹ̀fẹ́ bó lọ wí jèrè. هي جنة bó lọ wí. فردوس ورحمات. هي مستقر الخير والرحمات. kí wá bàbá dáadáa yìí èyí gíga tí ń sè mẹ́lẹ́ Sheikh Abdullahi Al-Fulani láti ìlú Ọ̀kínì ẹ máa bọ̀ lọ́lọ́gbó kí lóye tó lọ́gbó yín jẹ́ mo ti gbọ́ Musa èmi jẹ́ máa bọ̀ Fulani. àní kì í pé à ń tà Musa. وموسى وموسى لا يصيبك من ọba tún ní tẹ̀kọ́ sí lọ́lọ́. حيث وجدت فإن الله موسى. ó kọ inú kọ wà lórí ìwé ẹ̀ wo àti pé kí n máa retí 10 million lọ́wọ́ yín nù. قنعت بالقوت من زماني Alhaji Musa Babatunde. وصوت نفسي عن الهوان. jama gbogbo tí ma jẹ́ kéèyàn tẹ́ ẹ̀ ní kọlù. لا ينبغي أن يرى بعيني kódà àbùkù oníwáyé kan. مكان من لا يرى مكاني. ẹ má jẹ́ ẹni tí o ṣe ó jẹ̀bi wa ẹ má jẹ́ ó jàre kó má fi ara rẹ̀. لي قبل أن يموت رهقي. Alhaji Musa Babatunde ààrẹ ogbó kíni ọmọ Fúlàní kéde rẹ̀. ولا تعب الخلق ما أداني
فاستغني بالله عن فلان وعن فلان وعن فلان وعن فلان وعن فلان. ẹbí wá dín ní iná láti mú ọ sáì. فاستغني بالله عن فلان. ẹ̀rọ dáadáa èmi olùbí tí èèmọ̀ tí bátẹ́ǹtì dọ́gba. وعن فلان onímọ̀rẹ́ntọ̀ ó bá kánópì dọ́gba. وعن فلان eye kìtì kango. وعن فلان وعن فلان. nínú 120 million a sì rí 1 million ní. ó kù 119 nínú lẹ́ẹ̀kú ń bẹ̀ tí lè fà. ẹ̀bù ẹ̀ kọ́kọ́ bù náà. èrò 200,000 àbí 200 million. Cement mélòó? sẹ́rí òní mẹ́wàá mo jẹ́ pè mí sí ni fún rẹ́kọ̀dì mẹ́wàá àbí búlọ́ọ̀kù mélòó jẹ́ bàbá wọ́n fọ 200,000 ṣẹ́gbọ́ sìmẹ́ǹtì àpò mẹ́wàá búlọ́ọ̀kù mélòó 100 tí ó fún wa ẹ̀ lọ́wọ́ náà tó ní bẹ́ẹ̀ lọ rí. فاستغني بالله عن فلان ẹ̀yẹ kìtì kan kò. وعن فلان وعن فلان. ìgbà tí n sọ̀rọ̀ lọ ní fúlàní wọ́n lu àdúrádé. وعن فلان وعن فلان. bá wa nílé wa. قناة بالقوت من زماني. Alhaji láàrọ̀ ọlọ́ọ̀lá láàrọ̀ Abdullahi lọ́kìnní ìlú náà gbé kalẹ̀ wẹ̀yìn èmi ni ẹ máa wò ààrẹ ìlú 200,000 naira sìmẹ́ǹtì mélòó mẹ́wàá búlọ́ọ̀kù mélòó 250 ẹsẹ̀ gbọ́dọ̀ tó lọ 250 blocks. ṣe ń kọ́ lẹ̀ o. ẹ̀yin lè gba tí. wọ́n lọ bá. وصوت نفسي عن الهوان لا ينبغي أن يرى بعيني Abdullahi. مكان من لا يرى مكاني. Abdullahi ó ti mí ènìyàn wá. ó ní bí wọn lọ mú wọn gbà bẹ́ẹ̀ ni wọn lọ àjọ kò sínú. لي قبل أن أموت رزقي. tó fi lè mẹ́ni tí o bá ṣe aláàpárò ló fẹ́ lọ fẹ́ sí òògùn. àwọn tá a ṣe tá a bá kọ̀ tì adójútì nù. ولا جهد jọ̀wọ́ ẹ má jẹ́ adójútì kábíyèsí yìí lónìí. wọ́n ní sọ́tàn àti ìsara rẹ̀ ló gbélé fún. فاستغني بالله عن فلان. ìlú náà gbé kalẹ̀ jẹ́ ẹ̀sùn mẹ́rin jẹ́ 1 million kọ́ náírà ní ẹ̀sùn. ọlọ́ọ̀lá láwọn aṣọ̀rọ̀ máa wọ bẹ̀ báàgì owó ló kún rẹ̀. ẹ má wọ ẹnì kankan wọ́n fi yẹ báyìí lẹ̀ káṣí gbàgbà akbar. gẹ́gẹ́ bí orúkọ yẹ aṣọ̀rọ̀ má wọ bẹ̀. èló ni ti brọ́dà yín ẹni kọjá rẹ̀ kò ní bínú. 200,000 naira. Allahu Akbar. Sìmẹ́ǹtì mélòó? mẹ́wàá. Búlọ́ọ̀kù mélòó? 250. mi ò lọ bí jèrè. أحيوا بها الليل الطويل تقربا مع كثرة ركعات وسجدات. Aláàjì bàbá mi láti kírun ta ní Jọ́sẹ́nì. Hùsẹ́nì kírun dà. Alhaji wa Hussein láti lè kírun. Bàbá mi ní Jọ́sẹ́nì. wọ́n mọ̀